kó tó ń ṣe níbi yẹn ẹ kò fi pé ó ń fight fún kíní ni Mohbad kò fight o ó ń fight fara ẹ̀ ni o bàbá yẹn ni target ẹ̀ ṣe understand bàbá yẹn gangan ni target ẹ̀. jẹ́ kí n gbọ́ kó fẹ́ dódò sí ṣó fẹ́ dódò sí ni. ó fẹ́ fẹ́ ni ó fẹ́ gbà kan ni. yé banga tó fẹ́ doni o Bukky Orokodo ó lè tó fẹ́ doni o. kí ni yóò sọ sí ìdòmọ̀ pé ó dàgbé yẹn náà tún fún wọn ní yẹn fún jẹ lẹ́gbẹ̀ẹ́ kó dàgbé kò gbà ìmọ̀ bí wọ́n jà. ẹ ṣe kámẹ́rà dà pẹ̀lú jòsí. yíyí ò rí pé tí wàá wo rẹ̀ pé kí ló ṣe mí lọ́wọ́ àbí pé mi ò slim ni ó dàgbé ẹni tó pè ní girlfriend jòsí ó dàgbé yẹn slim. You understand? So wá bẹ̀rẹ̀ sí ní dábẹ́rẹ́ yóò já sí ní. Okay, mi ò tètè já mi ò tètè gbọ́ sáìdì ibẹ̀ yẹn tó fẹ́ ṣe wáńkì. lọ́tọ́jú fìlà. Tóyọ̀sí mú fìlà yẹn kúrò lẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ torí Tóyọ̀sí. Ara nǹkan Gaza. Which party do you belong to for Christ's sake? No, ẹ̀yin ò já sí ẹ mọ̀ pé àwọn ará rí mi lọ́dọ̀ wa. Èyí tó kọ́kọ́ bá lady kan báyìí jà ní lady kan báyìí náà tó kọ́kọ́ ẹ̀pù bàbá náà ó kọ́kọ́ bá wúmá yẹn jà tọ́tù àṣẹ ara wọn pé wọ́n jọ máa ń jó nǹkankan. Kí máa tó di obìnrin tó bá ti close wọ́n máa ń gbé wọ́n máa ń dìde bá ẹ̀yìn. Ẹ̀yin èèyàn wa Ìyábọ̀ Òjó ti tẹ̀síwájú láti máa dráàgì Bukky Jesse ó dráàgì rẹ̀ gidi gan nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu Ìyábọ̀ Òjó bí gbogbo ọ̀rọ̀ yìí bí ó ṣe ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé ìparí kan tí ó fa ìjà wọn bí gbogbo rẹ̀ ṣe ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbọ́. Agent sọ fún ṣẹlẹ̀ àwọn bullies and that's what they do. They'll just come out. Today it's going to be war. It's going to be share. As long as you cannot come to my doorsteps. Do you understand? As long as you cannot enter my house or come and stand face to face with me like this and talk, you are a coward. Kò sí bó ṣe fẹ́ drag me. Bí mi ṣe máa ń wọ̀nyàn nìyẹn. Tó bá ń pariwo most times mo máa ń gbé good bag mi sẹ́gbẹ̀ẹ́ ni màá máa rẹ́rìn màá ní ẹ̀wẹ̀ ilé coward yẹn. Ṣé o lè dúró síwájú mi kó sọ nǹkan tó ń sọ? No. You can't. Tó bá lè dúró máa bọ̀ ọ́fíìsì mi wà ń bẹ 15 ní ọmọ eré Johnson kan pè mí pé òun bọ̀ kó wá bá mi bẹ̀ kó wá dúró síwájú mi kó máa sọ bí mo sọ. You cannot orí fóònù orí fídíò kan náà lẹ orí fídíò náà ti máa ṣe. These are the people that will still see you and hug you. These are the people that will see you and hug you. These are the people that will see you and laugh with you. Kí lẹ fẹ́ fà? Babaláwo yín tó fẹ́ fà lọ́jọ́ kìíní àgàn ó já sẹ́yìn kí lẹ fẹ́ fà? Ẹ fà tí àwọn babaláwo yẹn I remember that babaláwo man. Àgbà ẹ̀rí yẹn náà tó lóun dé picture àtàwọn ọmọ mi lọ́kà. Return of Arinzo, guys. The return of Arinzo is what we're talking about. Hello, return of Arinzo. Bàbá àṣọnu fíìmù wa ló wà o, inú múvì wa ló wà o. The return of Arinzo. Kò yẹ yín bẹ́ẹ̀ yẹn. Màámi, ẹ máa wọ̀rì ẹ fi wọ́n sílẹ̀. Ọmọ yín ti rí black cap mi báyìí. Ẹ bá ti jáde ẹ fẹ́ kí n máa ṣe violence padà ṣe o. Ẹ má wọ black mo gbọ́dọ̀ jáde o. Ẹ má wọ black bonnet. Mo gbọ́dọ̀ jáde mi gbọ́dọ̀ fi wèrè yẹn lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Irọ́ àǹtí mi ó ti tó ẹjọ́ torí Ọlọ́run. Ẹ má jáde ẹ fi sílẹ̀ mọ́ mi. Ẹ wò ó. Ìdá mi gbogbo wa la ti ní pé kẹ́ dákẹ́ fún ẹ filẹ̀ silent is the best answer for tó bá ti wá tó bá ti ṣépè lọ́la tó bá ti wá lọ́la tó bá ṣépè. Okay, that's the way they are. They will not go and look for what to say that will very okay pé mi mo bọ́lá ṣe dá èmi mo kàn ní coconut head orí mi kò stubborn. Èmi kan ti lọ rẹ́ǹtì coconut head báyìí. Irọ́ àǹtí mi. Àǹtí yìí ló ti ṣe nípa tí mo bá rú tó bá rú yẹn ìgbà ilé mi máa ń plenjọ máa jókòó máa. Ló bá tán wọ́n fún Ìyábọ̀ ní kíní o. Thank you for blessing her. Kí ló ń borúkọ ẹ̀ gold bag mi. I understand. Èmi ò wá ní náà máa bẹ̀rẹ̀ sí ní máa mú gold bag. Mama, it's like they are just Mama, this woman. Okay, this woman has been talking. I think she's been doing this talking now for a very long time. What has she gained from it? Nothing. God bless you. Nǹkan tó wọ̀ sí ni pé ó kàn ń gbẹ. God bless you. Mo parí ẹ̀ papọ̀. Wọ́n ní Yorùbá ní ẹni tí ò bá nírú ẹni kò mọ yìí ẹni. Ó monetization ni. Ṣé ẹ̀rí ṣé o tó ṣe ní last week ni? Ṣé o tó ṣe ní last week ó ń tọrọ fóònù?
ó ní kànjọ kan fún ní fóònù òun ti bàjẹ́ òun fẹ́ máa ṣe fóònù lórí YouTube. For someone that claimed to have the entire gold. Ó lóun ní dọ́yẹ ó lóun wọ dọ́jẹ́ gọ́bánà ó lóun wọ D&G ó dẹ̀ tún tọrọ owó fóònù olórí. Ó tẹ̀lé mi Adúkẹ́ ẹjọ́ mo bọ̀ wá gba gold set kan tọ́rọ́ ti ní mi ò ní gold ẹyọ kan báyìí ó ní 1 gram lásán mi ní. So òjò ọ̀rẹ́ mi tó bá ti ń bọ̀ bá mi kó atarodo kò sátarodo London àti gold kó bá mi. Are you communicating with the tó communicate sọ fún mi bóyá communicate ó ní mad ó torí Ọlọ́run ilé rẹ́rìn ẹ̀ ṣàánú mi. ó ní mọ́ chocochin ní brain yẹn chocochin I understand chocochin fine rí ni very ugly very wash àti máa ní ńgbà Ìyábọ̀ ní mi fine kò lè dúró sẹ́gbẹ́ mi ọjọ́ tó ó máa mọ̀ látẹ̀ni lọ pé yes òun ti cross border. Okay but ẹni tó sọ̀rọ̀ gan mọ̀ pé òun ò fine ó mọ̀ pé òun ò fine. Ó ti láà fine òun ló fine jù láyé mi. Ìyá mi bàbá mi kò sẹ́ni tó fine ṣẹ́gẹ́ kò sẹ́ni tó fine but you see it's your goodness it's your kindness is the beauty from within that usually radiates on the outside. Yes, but because she's so evil. She's so evil from the inside. So kò sí bó ṣe fẹ́ múra tó. Jẹ́ kí n sòótọ́ kan fún ẹ. Ọlọ́run ti mọ irú èèyàn tó máa jẹ́ lọ́lọ́run ṣe dá ní paru-paru. Ṣé o gbé mọ́mì ìgbà mi èèyàn máa gbé síwájú yẹn ti ẹ̀ look nice. Gbé síwájú yẹn dàbí Ọlọ́run ti mọ orú ẹ̀dá tó máa jẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè polish ẹ̀. Ó ní bó ṣe rí mi understand irun orí ẹ̀ ó ní bó ṣe rí ó ní bí orí ẹ̀ tún rí gbóngó èmi arúgbó gan ò ní ewu lórí. Mọ́mì ṣé mọ́mì ìgbà máa ṣe ń gbà ẹ̀ oyíbóyí. Àwọn òwìwí ẹ̀wọ̀n fún àwọn àjẹ́ngbà yẹn tó bá ti wọ black. Kíní white ló máa wà lórí wọn. Me that I'm close to 60. Orí mi ò fún orí mi ìdàbò orí wèrè. Bẹ́ẹ̀ mi ṣe máa wò ó nìyẹn mi ò mọ̀ bí ó fàìn lójú àwọn èèyàn bó ojú tèmi ti bá ń wò báyìí. Ìkọ́ wọn pé kí ló ti mú màá mo mọ́ ẹni pé no it's not that kò ṣe pé bóyá Ọlọ́run ò fún ní beauty but inú ẹ̀ dúdú. Ìyábọ̀ Ọlọ́run ò fún beauty má lọ wò látàpá abẹ yẹn. Orí ẹ̀ rí kòrò Ìyábọ̀ V1s ló máa fọ̀rọ̀ ẹ̀ ṣe V1s ló máa fọ̀rọ̀ ẹ̀ ṣe wà sáré wo ni V1s lẹ́gàn dá tó bá lọ ṣe V1s ju ojú ẹ̀ lè lọ dà ó. Tó bá lọ ṣe V1s don't look. Adúkẹ́ já lọlé. Return of my reason. People should go and watch Return of my reason. Pẹ̀lú pé àbínú àkànṣe fẹ́ ni. Òun sì, ó máa ṣe lọ́la. Kí ni? Okay, but mo ti kọ́ sùn. Ọmọ mi ti gba fóònù mi. Ariwo mi tó bá pa lọ́la, ariwo mi ló máa fi jásẹ̀ láyé. Boss lady send 10 tickets to me. Káwọn ọmọọṣẹ́ mi lọ fi wo Return of our reason. Tóyọ̀sí báńgò ilé ti yá àǹtí mi. Àǹtí mi yẹ lọ dá. Àǹtí mi ẹ lọ sùn. Ẹ lọ sùn. Who just asked for 10 tickets? Everybody, thank you. God bless you. Ta ló béèrè fún 10 tickets? I'll chat you up on WhatsApp.